Network kan. Okay, Gómìnà Abrahamu Akínyẹ kú ojúmọ́ akúsìmí lẹ́nìí Chairman Ìfẹ́lódùn local government Fẹ́mi Akínyìn o ẹ kú àsìkò yìí ẹ̀yin lẹ́ni ká padà sílé o àì ti padà sílé báyìí ìlú Òrèké la wà báyìí ṣe ti rí bí gbogbo agboolé ṣe rí ẹ ti rí gbogbo ìlú ṣe rí ṣùgbọ́n ó wá jẹ́ ìyàlẹ́nu fún wa pé látàná láti bí ọ̀sẹ̀ méjì làwọn kan ti délé sẹ́yìn àwọn bàbá yìí wọ́n délé ní ìjọ Tuesday síbí báyìí wọ́n wá ṣètò ààbò ìlú látàrí pé kí wọ́n lè fún wa sójà wọ́n lọ bá ọba bàbá ńlá wọ́n pè wọ́n ní ìjẹta wọ́n ní kó padà wá lánàá on their way going ni wọ́n kidnap wọn lọ́nà Chief Yàyà mọ́jọ́ bàjẹ́ Owólabí pẹ̀lú bàbá ọjà Yàyà Adéníyì tí wọ́n kidnap wọn ṣe ti wá rí i pé ẹ̀yin lẹ́sìn parí pé kí a padà sílé wọ́n kidnap wa lọ́nà ní ojú ọ̀nà ni wọ́n ti lọ ń sọ wa tí wọ́n ti ń kidnap wa o ṣe ti rí bí gbogbo ìlú ṣe rí àwọn padà sílé tán wọ́n ń gbé wa lọ́kọ̀ọ̀kan wọn àjà nísinmi ẹ̀yin sì lẹ́lẹ́ bọ́ǹbù wọn ẹlẹ́ ti kó sójà wá a ní police division kò sọ́lọ́pàá ń bẹ̀ sójà wa bàbá ńlá enough sójà wọn àdóòrèké lẹ́yìn kan pàtrò wa kán dẹ̀ padà wọn wọgbó gbogbo àwọn tó sì kùn bíbà yìí wọn lẹ́nì kankan wọn ṣe ti rí ìlú báyìí ẹ ti rí gbogbo wa bá ṣe wàrú náà láàárọ̀ kùtùkùtù ààrẹ lọ́bì kankan gbogbo wa wọgbó lánàá. Gọ́ọ̀mẹ̀ntì sì ń benefit látara wa tí gbogbo wa àti wọgbó lọ federal lánàá àti state àti local gbogbo wọn yányán. ṣe ti rí báyìí tá a wọgbó lọ lánàá ààrẹ àwọn bàbá wa gbà kalẹ̀. àárọ̀ ọlọ́pàá àrí sójà. a tún ti bẹ̀rẹ̀ báyìí àwọn láàárọ̀ wọ́n pa àwọn láti bàbá wọgbó wa láàárọ̀ wọ́n yìí. kidnap wa. ṣe eléyìí wá tó wá dá báyìí. à ń sọ̀rọ̀ sọ̀m. ó wá dá ẹ̀yin ìjọba wa ẹ gbà wá o ẹ̀yin ìjọba gómìnà Abrahamu ẹ gbà wá o. Bàbá Tinubu ẹ gbà wá o. Bàbá Tinubu ẹ gbà wá. èyí tẹ̀ ṣe yìí ò dá o. Local government chairman ẹ gbà wá. selection bá wá dé. Gómìnà ẹ gbà wá gómìnà Abdulrahman. Honorable ẹ gbà wá. sẹ̀rẹ̀ ni tó ń sọ̀rọ̀ ó yìí. ti sú àwọn èmi gan wọ́n ti kidnap wọ́n mi. kidnap ẹ̀ láti May. Oṣù mẹ́ta àti 1 week ni mo lò ń bẹ̀. ṣe ti gbọ́ bẹ́ẹ̀. màá táàgì picture ìgbà tí mo dé sórí fídíò yẹn sì máa rí lágbára Ọlọ́run. Ẹ dákun tó lọ ẹ gbà wá àti tán nùlú wọ́n ti lé wa kàbàkàbà. ẹ wo bí ìlú ṣe Mòró rí. ti gbàlú máa lọ. ẹ wo bí ìlú ṣe rí. ìlú Òrèké náà ti pọ̀ òyìnbó. ṣe ti rí báyìí. Àwọn tó ti gbé lóòrèké wọ́n ti lé 20. ṣe ti rí báyìí. Ransom la dẹ̀ fi ń gbà wọ́n. Wọ́n gbé bàbá Mọ̀tú ó sa 35 million. Bẹ́ẹ̀ lọ. èyí ò dá o ẹ gbà wá o. Wọ́n pa àbúrò rẹ̀ náà ibi ìmọ̀ọ́mù lóòrèké wọ́n pa. ṣe ti Ẹ̀jẹ̀ ní gbọ́ ká padà báyìí. á lé pé sójà ti wọ́n á lé sójà ò sí lé o. Sójà bàbá ńlá àti òkè ọdẹ ibẹ̀ làwọn sójà wa àwọn òde òrèké. ní sójà Wọ́n àgbà dé kò Òrèké sí wọ́n sì ń security gbé wa. kankan lórèké. Òní 15 of 11 èlé ní 14. 2025 àná 14 of 11 2025 wọ́n gbé àwọn ìjòyè wa méjì nílò Òrèké kí la ṣe. dárúkọ wọn. Bàbá Sálú àti bàbá Rẹ́kọ̀d à ń bẹ̀bẹ̀ ni o ẹ dákun tó lọ ẹ wá gbà wá. wọ́n ti gbé lánàá bàbá lọ́jọ́ Òrèké wọ́n ti gbé ẹjọ́ àbẹ̀yìn ìjọba torí tọ́ lọ́wọ́ ẹ gbà wá àròkọ lọ àlèdúró ní àlèdásùn lé ẹjọ́ ẹ bá wa dá sí àdì sójà rárá bàbá lọ́jọ́ Òrèké wọ́n ti gbé mọ́tòbàjọ́ Òrèké wọ́n ti gbé lọ à sì ń wá lánàá lálẹ́ àná wọn ọdẹ wa aago mẹ́jọ alẹ́ ni wọ́n tó wọlé wọ́n wá wọn àrí wọn títí wọ́n tún lọ bẹ̀ láàárọ̀ yìí látàná àti ìrí wọn o ẹjọ́ o ẹjọ́ o àrí ọlọ́pàá àrí sójà a sì kọ́lé ọlọ́pàá lẹ̀ wọ́n fún àpúrúfù ẹ̀ fún wa ọlọ́pàá ò sí lóde kẹ́bá rárá ọlọ́pàá ò sí o àrí sójà ò sì rí ọlọ́pàá ẹjọ́ ẹ ràn wá lọ́wọ́ o ó ti sú wa o Òrèké sì náà ti bí àfẹ́ kí ni wọ́n ó tú ẹjọ́ ìlú yóò rìn ní bàjẹ́ ọlọ́fun iṣẹ́ ẹjọ́ adétí yẹn dàpọ̀ ẹjọ́ ó ti tó gé ẹgbà wá o ẹgbà wá o. kò sí ètò ààbò ìlú kankan lórèké o. nílùú Òrèké ẹgbà wá o ẹgbà wá àrí nǹkan kan owó ti pa wá tán nílùú Òrèké o a ní ká mọ̀ bọ̀ wá lọ́wọ́ pé
wà ní àrí sójà àrí kankan o ẹ gbà wá o wọ́n ti pa wọ́n tún káwọn èèyàn méjì lọ lánàá kí máa ṣe ẹ gbà wá o Abdulrasaq Abdulrahman ẹ gbà wá o gómìnà ẹ gbà wá nílùú Òrèké